wáyé yo ilé ayé ayé wáyé ìfàsẹ́yìn burúkú ńlá ni. Kíyàn kan ṣàgbé lójú àlá lásán. Ó burúkú o. Ṣùgbọ́n solúsàn wà. Solúsàn kan tó wà ní pé ṣé bí o máa ń gbọ́ nípa wòlíì àkọ́bí ní YouTube. Yes. So wọ́n máa ń upload àwọn messages wọn ní YouTube ní every Sunday and Thursday. So ohun tó kàn máa ṣe ni pé mú ìwé mú fóònù ẹ̀ lọ sí YouTube kó kàn sáàtì Ìjìnlẹ̀ Live TV láti tẹ Ìjìnlẹ̀ Live TV ó máa gbé wá fún ẹ. Oore eléyìí tó ń ṣe ó ti máa pẹ́ mi ṣé o ò lè fún mi ní fóònù ọba wọn ni. Orí ibẹ̀ lèmi náà ti gẹ́ẹ̀tì wọn tí mo wò orí báyé live mi ṣe rí ṣé bí mo ṣe wà tẹ́lẹ̀ lélẹ̀ orí pé mo ti ń gba ṣẹ́ṣẹ́ everything now so ní tó bá ti dé àdúrà tí wọ́n máa ń gbà ń bẹ̀ wọ́n no be small stuff ó máa ń ṣẹ́ ogun gan. So gbogbo eléyìí kékeré lọ ṣe tí mo ní kò ṣe after that o ní problem so ti gbọ́ Ìjìnlẹ̀ Live TV kan tẹ́ sórí fóònù ẹ̀ dé YouTube ó máa gbé wá fún ẹ̀ kò ṣe problem kò ṣe. ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa gbogbo ènìyàn tí a rán mi sí atúnrán mi sí ọ ní àkókò yìí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run mo fẹ́ kó sàmì bẹ́ẹ̀ ni ìwọ rán mi sí mo fẹ́ kó sàmì àdúrà yìí akọ́nùwé mímọ́ wípé ìrìn àjò tó yẹ kí Ísírẹ́lì ó fi 40 ọjọ́ rìn láti Íjíbítì sí Kénáánì wọ́n sì lo 40 ọdún wọ́n fi rìn ọfà ìfàsẹ́yìn àti ẹ̀mí ìrákòrò nísà bẹ́ẹ̀ ni gbogbo èèyàn tá a rán mi sí sàmì àdúrà lórúkọ Jésù Kristi Násárẹ́tì gbogbo ẹ̀mí ìrákòrò àti ọfà ìrákòrò àti ìfàsẹ́yìn lára rẹ ní orúkọ Jésù iná kò ti jáde o bẹ́ẹ̀ ni agbára tó fi ọ́lẹ̀ kó o máa lọ ṣùgbọ́n tí wọn ò fẹ́ kó o sáré láti dé ilẹ̀ ògo lórúkọ Jésù agbára kó dòkú bẹ́ẹ̀ ni gbogbo èèyàn tó rí àmì ṣe lórí àdúrà yìí tá a bá ní gbogbo ẹ̀mí tó mú kó o máa rákòrò agbára tó sọ ọ́ di arọ sójú kan tó o wá ń wọ́ọ̀rì tó o débi tó yẹ kó o dé ní kíákíá lórúkọ Jésù ẹ̀mí yẹn máa jáde lára rẹ ogun ilé bàbá rẹ ni ogun ilé ìyá rẹ ni tàbí ègún tàbí èpè àbí òrìṣà tàbí májẹ̀mú ìka ènìyàn ni ó sún ní tàbí àjẹ́ tí wọ́n dúró dì ọ́ tí wọ́n dì ọ́ mú tí wọ́n ò jẹ́ rìlíìsì ẹ láti lọ lórúkọ Jésù iná kó run wọ́n dànù láti òní lọ ìrìn àjò ayé rẹ máa yá mo bá a ní àṣẹ lórúkọ Jésù wàá débi ya ẹ̀yin tí wọ́n bá dá májẹ̀mú ìgbín táníkà ẹ̀ máa ń fa díẹ̀díẹ̀ tó wá ń lo ẹ̀mọ́ yí ọdún lónú ìrìn àjò tó ò débi ògo kíákíá lórúkọ Jésù májẹ̀mú yẹn máa jẹ́ lára rẹ o bẹ́ẹ̀ ni ẹ̀mí ìgbín tó takú sínú ayé rẹ èyí tí yóò jẹ́ kó o sáré wọnú ògo lónìí iná máa jó dànù bẹ́ẹ̀ o máa ṣeré ìrìn àjò ẹ máa yá ọmọkùnrin wà á débi gíga ìwọ ọmọbìnrin tó ṣàmì lórúkọ Jésù lóṣù eléyìí o máa débi ògo rẹ o wà á sáré wà á fò lókè ọkàn rẹ balẹ̀ o ò ní rákòrò mọ́ lórúkọ Jésù mo pa láṣẹ o ò ní rákòrò mọ́ sẹ́ mo tún wí nígbà kẹta sí ayé rẹ o ò ní rákòrò mọ́ ìfàsẹ́yìn yẹn máa gbiná o dẹ̀ máa débi gíga o máa dára fún ọ lọ́dún yìí wà á sọ̀rọ̀ ẹ̀rí o dẹ̀ ti rí bẹ́ẹ̀ ògo ni fọlọ́ lókè ọ̀run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù obìnrin má dàkí àdúrà o torí pé ayé yìí ibùgbé kan ni ó dá mi lójú o ní rákòrò o máa sáré wọnú ògo lọ the Lord bless you thank you. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wo àwọn fídíò wa Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ẹ ò ní ṣaláìní ẹ jọ̀ọ́ tẹ bá tún fẹ́ máa wo àwọn
àwọn fídíò yìí síwájú sí àwọn iṣẹ́ oríṣiríṣi tí Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti máa upload sórí channel yìí ẹ̀yin kàn click sórí subscribe button yẹn ẹ tẹ like ẹ tẹ share àwọn fídíò yẹn sáwọn èèyàn yín káwọn náà lè máa jàǹfààní níbẹ̀ ẹ má gbàgbé láti drop comment yín sórí gbogbo fídíò tẹ́ bá ti ń wò lórí Ìjìnlẹ̀ Live TV ẹ má gbàgbé Ìjìnlẹ̀ Live TV is a solution channel àná Ọlọ́run àbùkù yín á lè pè yín sókè. Ilé ayé ayé ẹ wáyé yóò.